ẹ̀yin èèyàn lé ọ̀rọ̀ lórí ọ́pdẹ́ẹ̀tì ọ̀rọ̀ ikú Mohbad ni o, ẹ jẹ́ ká jọ gbọ́ voice note yìí. ẹ̀yin èèyàn yìí tó ṣẹlẹ̀ ní kòrónà lónìí rèé o nílùú Ìkòròdú o. Wùmí ìyàwó Mohbad, bàbá Mohbad àti ìyá Mohbad gbogbo wọn ni wọ́n mọ̀ péjú sílé ẹjọ́ ìyẹn ilé ẹjọ́ high court tí ń bẹ nílùú Ìkòròdú lónìí. ṣé báwọn kan sọ wípé Wùmí ti lọ sí Canada? fake news gbáà ni o. Wùmí wà nílé ẹjọ́ lónìí o, òun náà lẹ́ ń wò yẹn o, òun lẹ́ ń wò yẹn o. ṣùgbọ́n kí ló ṣẹlẹ̀ gangan o ní kòrónà, ìgbìmọ̀ kòrónà tí wọ́n gbé kalẹ̀ lónìí, àwọn èèyàn mẹ́ta kan àwọn gangan ni wọ́n fọ̀rọ̀ wá lẹ́nu wò lónìí o. ìyá tó bí Mohbad sọ̀rọ̀, bákan náà bàbá Mohbad sọ̀rọ̀. ìkan nínú àwọn DJ tí wọ́n ló jẹ́ personal DJ Mohbad, òun náà wọ́n máa fọ̀rọ̀ wò náà lẹ́nu wò, ìyẹn Ajíṣegírí Ayọ̀bámi. ṣùgbọ́n kí ni wọ́n ló ṣẹlẹ̀ gangan gẹ́gẹ́ bí ti Ayọ̀bámi Ajíṣegírí ń tó sọ, ẹni tó jẹ́ DJ fún Mohbad gangan kó tó di pókú, tòró ní kí ìṣẹ̀lẹ̀ ọ̀hún tó ṣẹlẹ̀, gbogbo ìṣẹ̀lẹ̀ bó ṣe ṣẹlẹ̀ sójú òun ni o. ó ní lọ́jọ́ Sunday kó tó di pé wàhálà ọ̀hún ṣẹlẹ̀, ó láwọn wá sí ìlú Ìkòròdú láti wá ṣe show gẹ́gẹ́ bíi tí gbogbo àwọn èèyàn ti mọ̀. ó ní ṣùgbọ́n ìjà bẹ́ẹ̀lẹ̀ wípé ó ń gbìyànjú láti lọ kí ọ̀nà fún Mohbad torí jíìpù rẹ̀ tó ń bọ̀ lẹ́yìn. ó ní ṣàdédé tó ń wẹ̀yìn wò lórí pé Mohbad ó ti bọ́lẹ̀ nínú mọ́tò tíbi tí òun àtọ̀rẹ́ rẹ̀ ìyẹn prime boy tí wọ́n ti ń jà. ó ní níbi ìjà tí wọ́n ń jà ọ̀hún ni Mohbad ti ní àpá kékeré kan lọ́wọ́ o. ó ní ṣùgbọ́n nígbà táwọn fi délé tí ó fi dọwọ́ òru, ó ní ọwọ́ Mohbad ó ti wú gelete o. ó délé yìí gan ló wá fà á tó fi jẹ́ wípé wọ́n kọ́kọ́ pe nọ́ọ̀sì tó jẹ́ personal nọ́ọ̀sì fún Mohbad gangan fúnra ẹ̀. ó ní ẹ sọ pé òun ò sí lé, òun ò sí lára ń bì. ó lọ́rẹ̀ Mohbad tó ń pè ní spending gangan ló wá ní òun náà ní nọ́ọ̀sì tó máa ń lò, òyìn gangan ló wá pe nọ́ọ̀sì. ó ní nọ́ọ̀sì tó pè, ó ní ṣùgbọ́n kó tó di pé nọ́ọ̀sì dé, ó ní òun kàtí ẹ̀ lọ sókè ní yàrá ẹ̀ ìyẹn nínú ilé. ibẹ̀ ló ti rí pé àwọn omi kan dà lẹ́ńbẹ̀, ló ń bá padà wá sísàlẹ̀ láti wá mú mọ́ọ̀kù tó wọ́n fi nu gbogbo omi tí ń bẹ lókè. ó ló ń nù tán, ìgbà tó ń dé sàlẹ̀ ló ń bá gbọ́ tíyàwó rẹ̀ yẹn Wùmí ti ń pariwo wípé Ayọ̀ máa bọ̀ o, máa bọ̀ o. onígbà tó ń fi dókè, mo rí pé Mohbad ó ti ṣubú lẹ̀ gẹlẹtẹ. ó ní ṣíṣubú tó ṣubú lẹ̀, ó ní ẹni tó pè ní nọ́ọ̀sì ìyẹn ti dé. ó ní wọ́n fún lábẹ́rẹ́, wọ́n kó gbogbo àwọn injection tí wọ́n fún tán. ó ní làwọn bá sàrí wípé ó ń bì. ó ní gbogbo indomie tó jẹ ló bì kalẹ̀ o. ó ní ṣùgbọ́n ìṣẹ̀lẹ̀ yìí tó ṣẹlẹ̀ náà bá sọ pé kó sáré lọ ra oògùn wá. ó ní ibi tóun ti fẹ́ ra oògùn, òun kàn ti ẹ̀ débẹ̀ ló bá ní ẹjọ́ tún pé àwọn èèyàn tó ń filé. ó nígbà tó ń pè wọ́n náà bá sọ fún òun wípé kó o mọ̀ bọ̀. ó nígbà tó ń délé, òun ti rí mọ́tò kan sàlẹ̀ lé ibi tí wọ́n ti gbìyànjú láti gbé Mohbad sínú rẹ̀ láti gbé lọ sí hospital. ó ní ojú ọ̀nà hospital làwọn wà ní tráfíìkì ń bẹ lọ́nà o. ó ní tráfíìkì tí ń bẹ lọ́nà, òun kàn ti ẹ̀ sọ̀kalẹ̀ wípé kó sáré lọ sí hospital ọ̀hún pé ṣé wọ́n ní ambulance mọ́tò tí wọ́n fi ń gbé ẹni tó bá rẹ̀, ìyẹn mọ́tò pàjáwìrì. ó ní sọ pé àwọn ò ní. ṣé wọ́n ní ambulance mọ́tò tí wọ́n fi ń gbé ẹni tó bá rẹ̀, ìyẹn mọ́tò pàjáwìrì. ó ní sọ pé àwọn ò ní. ó ní kó n tó padà dé, mo rí i pé wọ́n ti gbé Mohbad sórí ọ̀kadà. ó ní ṣùgbọ́n nígbà tí wọ́n gbé wọ hospital, ó lóun tún kàn ń wò kẹ́ra Mohbad ò mọ̀ mí apá mọ̀, kò mọ̀ mí ojú mọ̀. ó ní ṣùgbọ́n nígbà tí wọ́n débẹ̀ tí wọ́n yẹ̀ wò, ó lọ ní Mohbad ó ti dágbére fáyé o. ó ní tó mọ̀ ní tòun nìyẹn o. ó ní ṣùgbọ́n gbàrà tí nọ́ọ̀sì tá à ń sọ yìí tó fún ní àwọn injection kan ní gbogbo nǹkan dàgbò. ó dàrú sọ, ó ní kò sí nǹkan tó ṣe Mohbad pé Mohbad fún ní àwọn injection tí ó fún. ó ní ṣùgbọ́n lẹ́yìn ìgbà tí wọ́n fún tán yìí ni Mohbad ní nǹkan ò sẹ́nu rẹ̀ mọ́ o. ohun tí ẹni tí ó jẹ́ personal DJ ìyẹn Ajíṣegírí Ayọ̀bámi tó bá lé ẹjọ́ sọ lónìí nìyẹn o, ìyẹn nílùú Ìkòròdú. bákan náà ìyàwó Mohbad ìyẹn òkàn tiẹ̀ ọ̀rọ̀ tí ìkan òun tiẹ̀, ṣùgbọ́n arọ́ náà tó wà ń bẹ̀, kódà ọmọ rẹ̀ gbogbo ẹ̀ ní gbogbo wọn ni wọ́n wá. bákan náà bàbá Mohbad ń bẹ́ ń bẹ̀, ọ̀rọ̀ fọ̀rọ̀ wá bàbá náà lẹ́nu wò, tó sì jẹ́ pé àwọn lọ́ọ̀yà lóríṣiríṣi wọ́n tún bi wọ́n lóríṣiríṣi àwọn ìbéèrè láti lè fìdí òtítọ́ àtòdodo. ẹ̀yin èèyàn lé ọ̀rọ̀ lẹ́gbọ́n yẹn o. ṣẹ́mẹ́pà ti sọ fún yín tẹ́lẹ̀ wípé èní ni wọ́n ń lọ sí kòrólà ní Ìkòròdú, wípé wọ́n dẹ̀ ní kí àwọn suspect kí wọ́n farahàn. ẹ dẹ̀ rí Wùmí ń bẹ̀ pẹ̀lú bàbá Mohbad pẹ̀lú màmá Mohbad. ok ẹ̀yin èèyàn lè ṣẹ̀mọ̀ pé ó yẹ kí Sam Larry, Naira Marley àti Prime Boy wá lẹ́nìí, àárí wọn lẹ́nìí, àárí wọn ní kòrónà ní Kòròdú lẹ́nìí. so ní ìsìn wọ́n ti postpone ẹjọ́ sí November 7th 2023 ní ìgbẹ́jọ́ mi máa wá, bóyá ń gbà yẹn wọ́n máa wá.
ẹ jẹ́ ká jọ gbọ́ update tán. Àwọn lọ́ọ̀yà olóògbé Fúnmi Fálànà gbogbo wọn náà wà ń bẹ̀, human rights lawyer náà wà ń bẹ̀. So ẹ̀yin èèyàn lé update tèmi nìyí. So bóyá ìgbà tí wọ́n bá máa ṣe the next court meeting èyí tí ó máa wáyé ní November 7, 2023, bóyá àwọn Sam Larry, Naira Marley àti Primeboy máa wá. Mo ní kí n mú update wá fún yín ni. Ẹ ṣé gan ni. Please share this video. Justice for Mohbad, justice for Mohbad, justice for Mohbad. God bless you all.